يا دي الخيار يا صلاتي يا سر الحقيقة يا صلاتي يا سر النجاة للأنام يا فيض العلوم يا صلاتي يا ابن السعادة يا صلاتي ما شاء الله أبا المبارك أهلا وسهلا مرحبا بكم. سلام على الرفاع زر سلاما صلاتي أحمد غوث الأنام. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. bàbá wa. ẹ dákun torí Ọlọ́run bàbá wa lórí ilé ń bọ́ sí ààyè láàrin bẹ̀rùn torí àbá ọ̀tẹ́ntìkì ọ̀nà pọ̀ Ọlọ́run bá wa sọ wọn níbi tán lọ. ẹ dákun gbogbo ẹ̀yin mashayikh wa kama qultu sabiqan bi wuddi an nufarriga al-makan qabla itiyana awla Allah yajzikum anna kulla khair. الله. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. مفي النبي محمد صلى الله عليه وسلم. mo fi kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ níkàlẹ̀. salamun alaykum sunnatun nabawiyyatun. ẹni ó bá yóò ànábì dáadáa ò ní kánjú kú. salamun alaykum. maulana sheikhul labibu. sunnatun nabawiyyatun. ẹ̀rí bí jókòó náà ti ṣe fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ dáadáa. sunnatun nabawiyyatun. ẹ̀dá kan á sì tú lílà. sunnatun nabawiyyatun. ìjókòó yìí ó ní ìtumọ̀ tó pọ̀. sunnatun nabawiyyatun. sheikhul labibu afáwa khalili bàbá wa lórílẹ̀. sunnatun bàbá wa oníyanjú. nabawiyyatun. bàbá wa. gbogbo ẹ̀yin bàbá. ijabatu faridun. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá wa Anafi al-Mubarak. ijabatu faridun. àpẹẹlẹ àná Muhammad ìjókòó yìí ó nítumọ̀ púpọ̀. ijabatu faridun. èyí tó dá wa lójú ni wípé nínú kẹ́ àti ìgẹ̀ ni bàbá wa wà. ijabatu. kọ́lọ́hún kí ó dákun kó bá wa ṣàlékún ìkẹ́ wọn àti ìgẹ̀ wọn. mali mari. kí ló dé táwọn èèyàn sàmí. illa qissatun ba'da mawtihi. Sheikhul Labib. mali bàbá lórílẹ̀. mali mari. ẹ̀rí tí jòkó bá rí báyìí a máa wá rò pé bàbá ni bàbá wa tó lọ. bàbá ń kí bàbá wa tó lọ ní mẹ́wàá a kí ìyá wa tí wọ́n bí àwọn àfáà kalẹ̀ a kí wọn ní 100. illa qissatun ba'da mawtihi wa qissatu alil khairi. torí gbogbo ọkùnrin tó bá sí ìyàwó fẹ́ yóò bíbí kú bí. qissatu ahlil khairi. gbogbo ọkùnrin tó bá sí ìyàwó fẹ́ yóò bí àgbákò ọmọ. qissatu ahlil khairi. bàbá wa tí wọ́n lò lé wọn ò fẹ́fẹ́ kúfẹ̀ láfi rí n tó da látara ìyá wa tó bí gbogbo àwọn ọmọ kalẹ̀ báyìí. qissatu ahlil khairi. àbí bẹ́ẹ̀ kọ́ ni. khairi tudhkaru. ìyá wa wá ń fojú rí dùnnú náà lónìí. wa qissatu ahlil khairi. bí obìnrin ọba sunkún lánàá tí obìnrin ọba rí ntọ́kàn rẹ̀ kọ̀ lánàá tó bá di lónìí tó lóun fẹ́ jèrè ọmọ kò lè rèrè ọmọ jẹ o. qissatu ahlil khairi. kí ló dé táwọn èèyàn ò bá nàbí Muhammad mọ́. bil khairi tudhkaru. tí a bá rí khalifa wa lónìí mudiru wa ní òní yìí tá a rí tí gbogbo láwà nínú gan. qissatu ahlil khairi. tí agbádá náà fẹ̀rẹ̀gẹ̀dẹ̀. kuntum unasan. tí agbádá náà ń zẹ̀zẹ̀zẹ̀.
الخيار من الورى. ìyá ni ò lu àmú bàbá wa léṣo lánàá gbogbo obìnrin tó bá lu àmú ọkọ rẹ̀ léṣo tó bá dìgbà tí ó mú mi ọmọ kò ní sómi ń bẹ̀. قصة أهل الخير. tá a bá rí àjíwá Ahmadul Mukhtar tí gbogbo ẹ̀ wá tí gbogbo ẹ̀ ń zẹ̀zẹ̀zẹ̀zẹ̀zẹ̀. ìyá wa ní olú àmú bàbá léṣo lánàá gbogbo obìnrin tóun náà bá fẹ́ máa ríre lára ọmọ kó má lu àmú ọkọ rẹ̀ léṣo. wasalaamu aleykum. Jazakallahu khairan. Allah yuwassilukum bi amnin wa aman insha Allah. Ṣé rí bàbá ọ̀tẹ́ ẹ ti rẹ́gísítà wíwá yín o. Bá ti wá ṣe àwọn mọ̀mọ́ pé gbogbo orú palẹ̀mọ́ báyìí náà ń bẹ. Ọlọ́run máa bá a ṣàlékún dáadáa fún yín máa bá a sọ yín. Very fantastic and very brave lecture indeed. May Allah continue to spare your life for us. Now we're moving to the next one, and that is having our beloved Shaykh Al-Ustaz Ibrahim Al-Khalili. Al-Ustaz Al-Shaykh Ibrahim Al-Khalili. Láàrin ipa afẹ́ gbọ́ bàbá wa Khalili, mo kí bàbá wa Maulana Shaykh Al-Fadil, bàbá wa Hanafi Al-Mubarak. Ọlọ́mọṣẹ́ jáde yín pé ahlan wa sahlan wa marhaban bi fadilatikum. Tó lábẹ́ bẹ́ẹ̀ kí bàbá wa Khalili ó máa bọ̀ wá. Fi hudud yani 5 daqaiq náà ni, but ẹ jẹ́ n sọ pé torí ọ̀tẹ́ bàbá wa Sheikh Saiful Qadiriyya wọ́n lo 3 minutes. Markazi adabi markazi sumura kama ló lọ báwọn kó wa máa túmọ̀ wípé gbogbo tí Ọlọ́run kọ papọ̀ àti ń dà pọ̀ ní àyín. Abba Khali mi sọ pé lo 3 minutes o, but tẹ́ bá lè ṣàánú wa lo 3 minutes yóò dùn máa pọ̀. èrò ya ẹ bá mi ká lọ sí máa pa òkúta rẹ̀ láì ìlàlá ذكر الأغاني والبلبي باللسان وسلامك ثم جناني والملاوي والوغاني المعاني والوغاني سرابو وبكيرو آل المعاني إلي يومي أنا بمحمد أما تيمو بي أنا بمحمد أي تيمو أنا بمحمد تيمبا كتو أنا بمحمد الله إساتي موني أنا بمحمد آياتي موا أنا بمحمد سيدا وقفني طائبا لا أبالي ما قال لي وقفني تجاني شيخ أكتاب زماني مولاي شيخ تجاني إن الأرض ليس فيها حب لا يزال وقلوبا ليس فيها حب لا
Oh ya Allah, la ilaha illa Allah, la ilaha illa usulu jamil ma sikina bi abuliya. Oh ya Allah.